ṣẹlẹ̀ tí ariwo fi ta pé Wale Edun mínísítà ètò ẹ̀náwó rọ lápá-rọ lẹ́sẹ̀? Ní òpin ọ̀sẹ̀ ni ariwo gbalẹ̀ lórí ayélujára pé mínísítà fẹ́tò ẹ̀náwó lórílẹ̀‐èdè yìí Wale Edun ṣàìsàn tó lágbára. Kódà ìròyìn tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ náà ni Edun ti rọ lápá-rọ lẹ́sẹ̀ tí wọ́n sì ti múra láti gbé lọ sókè òkun láti gba ìtọ́jú ní ilé ìwòsàn. Gbogbo ọmọ Nàìjíríà ni ìròyìn náà bá lójijì o, tí wọ́n sì kọminú pé kí ló ṣẹlẹ̀ sí mínísítà náà tí ìlera rẹ̀ fi yíwọ́ débi pé kò lè rìn mọ́. Bákan náà ni ìròyìn tí kò ní gbọ̀ngbọ̀n ọ̀hún sọ pé ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣàyẹ̀ láti wá ẹni tí yóò rọ́pò Edun gẹ́gẹ́ bí mínísítà nítorí ìlera rẹ̀ tó burú. Ọ̀rọ̀ yìí sì làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ tí ò lórí ayélujára kí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Edun tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé ló ti ń ṣagbátẹrù onírúurú ètò àtúnṣe ọrọ̀ ajé tí ìjọba Tinubu ṣe láti ìbẹ̀rẹ̀ ìjọba tó wà lóde láti ọdún 2023. Iléeṣẹ́ ààrẹ fìdí rẹ̀ múlẹ̀ pé òjòjò ń ṣe ara Wale Edun. Gómìnà báńkì àpapọ̀ ni yóò rọ́pò mínísítà fẹ́tò ìṣúná láti ṣojú Nàìjíríà níbi ìpàdé báńkì àgbáyé l'Amẹ́ríkà. Bí ìròyìn ṣe ń jàròyìn nípa ìlera Wale Edun, iléeṣẹ́ ààrẹ ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni òjòjò ń ṣe ara mínísítà náà tí ara rẹ̀ kò sì le lásìkò yìí. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ fi síta ni ààrẹ Bọ́lá Tinubu fẹ́ fi ẹlòmíràn rọ́pò mínísítà ètò ìnáwó àti alákòóso ọrọ̀ ajé Wale Edun nítorí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Olùbádámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà tó buwọ́lu àtẹ̀jáde náà ti kéde wípé gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà CBN Ọláyẹmí Kàdósò ni yóò darí ikọ̀ Nàìjíríà lọ síbi ìpàdé báńkì àgbáyé àti àjọ IMF tó bẹ̀rẹ̀ lónìí nílùú Washington DC lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ọ̀nànúgà ni èyí wáyé nítorí àìlera mínísítà ètò ìnáwó Edun tí yẹ kó síwájú ikọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà lọ síbi ìpàdé náà. Olùdámọ̀ràn ààrẹ ní mínísítà kejì fún ètò ìnáwó Doris Uzoka Anete náà yóò kọ́wọ́rìn pẹ̀lú Kàdósò lọ sí ibi ìpàdé ọ̀hún l'Amẹ́ríkà gẹ́gẹ́ bí báńkì àgbáyé ṣe ṣàlàyé. Lára àwọn kókó ìpàdé náà ni ìjíròrò lórí ìdàgbàsókè ọrọ̀ ajé èyí tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù yìí. Ìpàdé àjọ IMF náà jẹ́ ọ̀kan gbòógì lára kókó tí wọ́n yóò sọ̀rọ̀ lé lórí ní Washington DC lọ́jọ́ 17 oṣù kẹwàá yìí. Àwọn nǹkan míì tí wọ́n yóò sọ̀rọ̀ lé lórí níbi ìpàdé ọ̀hún ni ọ̀rọ̀ àgbẹ̀ àgbáyé, oní ẹlẹ́kùnjẹkùn àtàwọn nǹkan míì. Lóòótọ́ ni mínísítà ètò ìnáwó ní àìlera àmọ́ kì í ṣe àrùn rọpárọsẹ̀ o. Ẹ̀wẹ̀, ìròyìn Punch ṣàlàyé pé àgbà òṣìṣẹ́ kan ní iléeṣẹ́ ààrẹ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé irọ́ ńlá ni ìròyìn tó sọ nípa mínísítà ètò ìnáwó pé ó ti rọ lápá-rọ lẹ́sẹ̀ wọ́n sì ti gbé lọ sókè òkun fún ìtọ́jú. Ìwé ìròyìn Punch ní òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ náà tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ pé lóòótọ́ ni Edun ṣàárẹ̀ o àmọ́ kò ní àrùn rọpárọsẹ̀. Edun wà ní ilé rẹ̀, wọ́n gbé lọ sókè òkun fún ìtọ́jú. Táwa ni Wale Edun tí wọ́n ló ń ṣèjòjò gan-an. Olóyè Adébáyọ̀ Ọláwálé Edun tí gbogbo èèyàn mọ̀ sí Wale Edun jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé, òṣìṣẹ́ báńkì ní ẹ̀ka ìdókòwò àti olóṣèlú. Wale Edun jẹ́ mínísítà fẹ́tò ẹ̀náwó àti ọrọ̀ ajé fún ìjọba ààrẹ Bọ́lá Tinubu láti ọdún 2023 tó ti gorí àlééfà láti máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn gómìnà ní báńkì àgbáyé lọ́dún 2023. Òun sì ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tí yóò di ipò náà mú láti 60 ọdún sẹ́yìn.
ní ọdún 1999 Wale Edun ló jẹ́ mínísítà fẹ́tọ̀ ẹ̀náwó ní ìpínlẹ̀ Èkó lásìkò tí sẹ́nẹ́tọ̀ Bọ́lá Tinubu jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà. Edun sì ló di ipò náà mú títí di ọdún 1984 tí sáà àkọ́kọ́ gómìnà Tinubu parí bí gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ẹ kú kalẹ̀, à ń bọ̀ láìpẹ́. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Kí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló produce. Àjẹ́ tó pamọ́ àwo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lélowówà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Latif Quadri àti Jígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹ́ tó pọmawo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like ẹ̀. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó. Ìkànnì Jígí Alára náà lẹ ṣì ń gbọ́ lọ́wọ́. Ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí ni ìròyìn tó kàn. Sọ iye tí o fẹ́ ṣe ọ̀nà yìí ní pàtó. Yé ṣe kùrùkẹrẹ kiri lórí owó iṣẹ́ àgbàṣe. Mákindé tahùn sí Umahi. Mínísítà iṣẹ́ òde lórí títì etíkun Èkó sí Calabar. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń wáyé nípa iye owó tí ìjọba àpapọ̀ ń ṣe òpópónà ìpínlẹ̀ Èkó sí Calabar, ìyẹn Lagos to Calabar Coastal Highway. Nígbà tó sọ̀rọ̀ níbi ètò kan lọ́jọ́ Ẹtì, Mákindé sọ pé kò nílò kí mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ David Umahi máa wo ojú òfurufú kó tó lè dáhùn ìbéèrè lórí iye owó tí ìjọba ná ní pàtó lórí ọ̀nà náà. Ọ̀rọ̀ yìí ló jáde ọ̀hún tó wáyé láàrin Umahi àti sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise Rufai Oseni lọ́jọ́ Ìṣẹ́gun. Ṣáájú lórí ètò náà ni Rufai ti kọ́kọ́ béèrè lọ́wọ́ Umahi pé kó sọ iye tí ìjọba ná láti ṣe ọ̀nà náà, kó sì ṣàlàyé iye owó kìlómítà kọ̀ọ̀kan. Ìbéèrè náà kò dùn mọ́ Umahi nínú, èyí tó mú kó pe ara rẹ̀ ní ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ àti pé iye owó tí òun ná lórí àwọn kìlómítà kọ̀ọ̀kan yàtọ̀ sí ara wọn. Ó ní ìbéèrè ọmọdé lásán ni ìbéèrè yìí, kò sì mú ọgbọ́n wá. Iṣẹ́ ń lọ lọ́wọ́ àti san owó, ó sì wá ń béèrè lọ́wọ́ mi pé báwo ni a ṣe ń ná owó. Iṣẹ́ ni a fẹ́ fi owó náà ṣe, a ó sì san owó ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n bá ṣe. Báwo ni ó ṣe máa béèrè lọ́wọ́ mi iye tí a ná lórí kìlómítà kan? Iye tí a ná yàtọ̀ síra wọn. Iye owó tí a máa ná lórí kìlómítà kan tó wà níwájú yàtọ̀ sí èyí tí a máa ná lórí kìlómítà tó tẹ̀lé. Gbé ẹnu rẹ̀ dákẹ́ kí o yé sọ ohun tí o kò mọ̀. Ọ̀jọ̀gbọ́n ni mí nínú iṣẹ́ yìí, o kò mọ nǹkan kan. Mo ní ìmọ̀ iṣẹ́ yìí dáadáa. Bí Umahi ṣe ń fún Oseni lésì nìyí. Oseni kò jalè láti ju ọwọ́ sílẹ̀ fún mínísítà náà. Nígbà tí Mákindé sọ̀rọ̀ níbi ètò kan, ó ní ìbéèrè tí Oseni béèrè lọ́wọ́ Umahi kì í ṣe èyí tó le láti dáhùn. Ó
ó ní wọ́n béèrè lọ́wọ́ mínísítà iye owó tí wọ́n ná sí ojú ọ̀nà níṣẹ́ ló ń san nǹkan míì pé kìlómítà tó wà níwájú ju èyí tó tẹ̀lé lọ ó dáa èèló gan ni iye kìlómítà kan jẹ́ nígbà tí a ṣe ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ́yìn iye owó tí a ná jẹ́ bílíọ̀nù 9.9 tàbí bílíọ̀nù 10 a ṣiṣẹ́ kìlómítà 24 sí 35 tó túmọ̀ sí pé iye owó kìlómítà kan jẹ́ nǹkan bíi 200 mílíọ̀nù lẹ́ni ọwọ́ mẹ́jọ tí ẹ kò bá gbàgbé lẹ́yìn tí ààrẹ Tinubu gorí àléfà ìjọba tó bẹ̀rẹ̀ iṣẹ́ etí omi ìpínlẹ̀ Èkó sí Kàlàbà náà èyí tí yóò gba ìpínlẹ̀ 9 kọjá 107 kìlómítà ní àpapọ̀ ọ̀nà náà yóò jẹ́ àmọ́ wọ́n ti parí kìlómítà 57 nínú rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ìjọba sọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.